Atiku abi Peterobi. Peterobi o no be like I no like Atiku. What is Atiku? Atiku na Fulani. Atiku na your brother o. No be your brother. Ni na Fulani, ni na Hausa man, no be brother. Ṣé ń gbọ́ bàbá Hausa tí ń ta ago yìí ẹgbọ́n tí ń sọ ó ní Hausa àti Fúlàní àwọn èsè kan náà pé Fúlàní l'Àtíkù ọmọ Sókótó lòun àwọn èsè kan náà àmọ́ Peterobi ló wò ń kóun ó dìbò fún wàhálà tó nǹkan ní pẹ̀lú àwọn ọmọ Ìgbò òun ni pé wọ́n ní bàbá ilé wọlé tán ó tú Nàìjíríà ká ni ẹ gbọ́ sí lóòótọ́ ni ẹ máa gbọ́n tí bàbá yìí ń sọ kẹ̀sì máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó ń jẹyọ eléyìí tí ń súnmọ́ sí pé ọ̀kan kọ́ Nàìjíríà kì í ṣe wọ́ọ̀nù a kàn rò pé gbogbo wa jọ kan ni ẹ máa gbọ́. So but He send the brother Fulani, he keep all Hausa people. you see am but Peterobi no be your brother you still wan vote for am. I like am na. Na better man. Na better person na. I no do like this. Fulani dey do like this. Sir, but your brothers they know this thing wey you know. Me I know their brother. No, I mean your brothers they know say Peterobi na better person. They know. They know. Igbo man, only problem one. In the say the share in Nigeria, na only problem for Igbo. But Only that one problem for Igbo. With the share for Nigeria, na only problem for Igbo. Hausa, you know. so Peterobi na if he enter him go make Nigeria better. It dey good now. The share am no good. Yeah. The share am no good. They say the share in Nigeria, you know No good. good. Peterobi no go share Nigeria. No, I like am. You like am. I like am. And una people like am I well. like am well. You go vote for am. Na See Peterobi. am now. No be Sokoto man. In Nigeria man o. Look to identity and national identity. Wow. No be Nigeria man. Confirm. Well done. Na bodo. Ṣé ẹgbọ́n tí bàbá òun sọ lára àwọn nǹkan tí ètò ìdìbò ọdún 2023 ti ti ń wú jáde ó ní ẹlẹ́yàmẹ̀yà kọ́lọ́run wá ṣàánú wa ni èmi jẹ́ Ìgbò ìwọ jẹ́ Yorùbá ẹlòmíì jẹ́ Haúsá àtọ̀hún jẹ́ Fúlàní ìkan Ìbàrìbá ìkan Gògòbírí ìkan ọmọ Kàlàbárì kọ́lọ́run wá ṣàánú àwọn ọ̀jọ́ náà ń ṣe tiwọn àwọn Niger Delta náà pariwo pé eléyìí sọ ọkọ̀ yìí sọmọ wa ta ni ó wọlé ẹ̀jẹ̀ àmọ̀ òwúbọ̀ kọ́lọ́run wá ṣàánú wa Yorùbá Report náà ní ẹ̀lẹ́.